oríṣiríṣi mo rí oríṣiríṣi àrà tó lọ lórí Facebook. Mo rí àrà kan ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bí mo rí speaker orí Facebook tó jẹ́ Sikirat Àjọkẹ́ Ọmọwùnmí tó jẹ́ ìyá Ìbàdàn. Mo rí yẹn náà ó lọ sí Mẹ́kà, alihamdulilayi ilẹ̀ mímọ́ ló lọ. Nínú ìrìn àjò Síkírá tí mo wá ń lọ nínú ẹ̀ mo wá rí tí Síkírá wá ṣe ṣò ní Mẹ́kà tó jẹ́ ilẹ̀ Ọlọ́run, ilẹ̀ Ọ̀wọ̀. Kọ́lọ́ má ṣàṣe Mẹ́kà ní èèwọ̀ gbogbo wa lágbára Ọlọ́run. Mo wá rí Síkírá tún náà tó jẹ́ Àjọkẹ́ Ọmọwùnmí tó jẹ́ ìyá Ìbàdàn. Ó wá ṣe ṣò ní Mẹ́kà, ó ní Tóyìn Adégbìtẹ́ àbúrò mi lẹ́nu ẹ̀ Síkírá ìyá Ìbàdàn, Tóyìn Adégbìtẹ́ àbúrò tiẹ̀. Ṣùgbọ́n a ṣì ń bọ̀ bẹ́ẹ̀ ìyẹn ò ń ṣèlè, ṣùgbọ́n a máa ṣàlàyé gbogbo nǹkan tá a rí lórí Facebook, gbogbo nǹkan tá a miss. A ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ Síkírá tó jẹ́ ìyá Ìbàdàn tó pèdè pé Tóyìn Adégbìtẹ́ àbúrò mi, a ṣì ń bọ̀ bẹ́ẹ̀ ìyẹn ò ń ṣèlè. Tí bá dẹ̀ máa wo láàyè náà máa sọ gbólóhùn kan kí tó kúrò lẹ́nu níbẹ̀ yẹn pé táwọn máa wò yẹn náà kò ń ṣe ẹjọ́ most people yín, bí kò ń ṣe àwọn àáfàá tó yẹ pé àwọn àáfàá aláìní làákàyè, tó yẹ pé irun tẹ́yìn bá ṣe ẹ̀yin àáfàá aláìní làákàyè, torí kì í ṣe gbogbo àáfàá ló ń ṣe bẹ́ẹ̀. Tó yẹ pé irun tẹ́ ẹ bá ṣe àwọn tí ò nímọ̀ wọ́n rò pé nǹkan ẹ̀tọ́ lẹ̀ ń ṣe, ẹ̀ẹ́dẹ́ Mẹ́kà níwájú Kàábà ẹ̀ lọ máa ṣe live chat níbi tẹ́ ti lọ bẹ Ọlọ́run, ẹ̀ lọ máa ṣe live chat ẹ̀yin àfáà ẹ̀mú bá bí o. Àwọn foundation tẹ́yìn ti lé lẹ̀ fáwọn tí ò nímọ̀ tó, àwọn máa bí pé nǹkan tẹ́ ẹ̀ ṣe you are doing the right thing lọ ṣe ń fọ́lọ̀ yín. Ẹ jẹ́ ká mẹ́nu kúrò bẹ́ẹ̀, ìyẹn di ọ̀rọ̀ ọjọ́ mi. A tún wá rìn síwájú díẹ̀ lórí Facebook níwọ̀n gbàrà tá a sí lẹ́yìn. A tún rí bìkan, a tún rí speaker kan náà tó ti dá dúró tó ti ń ṣe ayé ẹ̀, tí ẹ náà tún wá lọ ń ṣe vice lọ́ndà, ó tún lọ ń ṣe ẹrú lọ́ndà èèyàn. Ara ń darí lórí Facebook ni o, gbogbo ẹ̀dẹ̀ la máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. A tún rìn gẹ̀rẹ̀, a tún rìn síwájú lára oríṣiríṣi tá a tún rí lórí Facebook. A tún rí tẹ́lá tún rí o, a tún rí àwọn aṣáálẹ̀ jẹ́ speaker tí mo fi ṣe tọ́pìkì show yìí lóríṣiríṣi. A rí àwọn elébi speaker lóríṣiríṣi tó fi ìdọ̀tí, tó fi àtẹnujẹ rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fi ń yíra wọn lára. A tún wá rìn síwájú, a tún kúrò bẹ́ẹ̀, a tún rìn síwájú. Ṣóníwọ̀ tó bá leave nasty comments tí bá block ẹ wọ ká lónìí yẹn. Lẹ́nu ìjẹta tí mo update over 78 messages ni mo rí. Please unblock me, please unblock me. Mi ò rí unblock. Ẹ̀yin tẹ́ ní kí unblock yín, ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ kọ̀kọ́ púpọ̀ mo sọ fún yín lẹ́nu. Ẹ máa búyàn tán, ẹ tún wá máa bẹ̀bẹ̀ pé please unblock me. Tẹ́ ẹ bá kọ̀kọ́ púpọ̀ tí bá block yín, ẹ ti wà á nu sọ́kàwé for life yín. Gbogbo àwọn tó ní kí block wọn ní ìmọ̀kan tó ṣe fóònù mo try ẹ̀ mi get ẹ̀. So tó bá wù yín ẹ ṣòṣì, tẹ́ bá ṣe tán ẹ máa tún wá máa bẹ̀bẹ̀ lẹ́yìn sínú inbox, ẹ kúnyàn gbangba, ẹ máa wá bẹ̀bẹ̀ sínú inbox lẹ́yìn pé please unblock me, I'm sorry, that was then, sis I love you. So ẹ̀yin tẹ́ bá fẹ́ bẹ̀ èkú dáadáa, tẹ́ bá ti wọ kálọ ẹ ti wọ kálọ nìyẹn. Tẹ́ bá gbọ́ forever kálọ. So because téèyàn máa ṣe program, if you are not okay with what I'm saying, wà á rọra walk away. Kò kí ń ṣe compulsory pé kò wà láàrin àwọn àtàwọn àbí, it is not compulsory. Ṣé àwọn kẹ́kẹ́ bá ṣe ń jọ ẹ̀mí mi ò mọ̀, tẹ́ bá ṣe ń fall out mi ò mọ̀. If you are not okay with what I'm saying, just bẹ́ ṣe falling rọra fall out. Torí tí bá block ẹ̀mí ìmọ̀kan tó ń ṣe fóònù kò unblock mọ́, kò ní sí pé please unblock me. So mo sọ yẹn lẹ̀. Mo tún wá rìn síwájú lórí Facebook yìí náà ni, ibi tí mo ti ń tọ̀ kiri lẹ́nu ìgbà tá a sílé. Mo tún wá rí ọmọ ẹ̀gùn
mo rí ọmọ Ègùn tó gbọ́ Yorùbá ju ọmọ Yorùbá lọ. Ó ga o. Oríṣiríṣi lára àwọn oríṣiríṣi tí a rí lórí Facebook nìyẹn o. Mo tún pàdé ọmọ Ègùn àìmọ́tọ̀pọ́n tó tún gbọ́ Yorùbá ju ọmọ Yorùbá gangan lọ. Ara àkọ́ta rí lórí Facebook nìyẹn. A tún rìn lọ lórí Facebook. Mo tún rí P&P tó jẹ́ pọ́sà pọ́ndà tó tún nìyẹn náà ó jalè ó lu àwọn èèyàn ní jìbìtì millions of naira owó pump owó ẹja. Ṣé rí ti ọ̀rọ̀ P&P yẹn náà àwọn èèyàn tiẹ̀ ti pè lórí ìyẹn wọ́n ti pè mí pé kí wá sọ̀rọ̀ nípa P&P. Most of you lẹ mọ̀ pé èmi àti P&P sí lórí ọwọ́. But at the same time ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé mi ti pẹ́ mọ̀ pé tí Tóyìn Adégbìtẹ́ bá ń ṣe show ẹ̀jẹ̀ sílẹ̀kùn ilẹ̀ ooru mú mi ìdẹ̀fẹ́ tán fáàmì yẹn. tí bá tán fáàmì yẹn á máa pariwo. Ẹ̀yin tẹ́ bá ti ń follow mi bọ̀ látẹ̀yìn mọ̀ pé Tóyìn Adégbìtẹ́ èmi ò kí ń fi ojú ìṣáájú ṣe show mi. Mi ìdẹ̀ kí torí pé bóyá pé mi àti ẹ̀ ń jà kí n rí pé o misbehave or pé kí n rí pé o wà right o ṣe nǹkan tó dáa kí n wá kí n bú ẹ no ẹ̀yin tẹ́ bá tẹ́ ẹyẹ flag wa ẹjẹ́ aríṣò yìí ṣe ẹjẹ́ aríṣò yìí ṣe ẹjẹ́ ká enjoy ẹ̀ bóyá network wa ni bóyá flag ni I don't know ẹjẹ́ ká enjoy show yìí. Ẹ̀rí pé P&P èmi àti òsì lórí ọwọ́. Mo wá rí i pé wọ́n ní ó lu àwọn èèyàn ní jìbìtì owó millions of nairas. Mo dẹ̀ tún gbọ́ lẹ́nu òun gangan mo screenshot ẹ̀ sórí page mi pé òun mọ̀ pé òun jẹ́wọ́ ó ní business òun fall ṣùgbọ́n àwa speakers a yàtọ̀ síra bí mi ṣe máa ń treat ọ̀rọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ lómi ṣe máa treat ọ̀rọ̀ ọ̀tọ̀. Mi nítorí pé èmi àti ẹ̀ ń jà kí wọ́n máa ṣe gbùrùgbùrùgbùrùgbùrù èyí tóun ṣe ń gbà yẹn làákàyè pọ́sà bọ́dọ̀ tó làákàyè èyí tóun ṣe ń gbà yẹn nípa ti Gébú. Ṣó ti yé yín? Nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ti P&P ni pé gbogbo àwọn tó dẹ̀ pè mí mọ̀ pé nǹkan tí mo sọ fún yín nìyẹn. Mo ní ẹni tí P&P bá lù ní jìbìtì yẹn pọ́sà pọ́ndà tó jẹ́ Azeez Ozeni ẹnikẹ́ni tó bá lù ní jìbìtì owó ẹja ẹ contact mi pẹ̀lú evidence. Àbẹ́ ìgbọ̀n yẹn lálùbáríkà. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé P&P tó jẹ́ pọ́sà pọ́ndà Azeez Ozeni ó lù yín ní jìbìtì owó ẹja torí Ọlọ́run ní ká wádìí ohun gbogbo dájú ká lè mú ìyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ká mú lò. Lóòótọ́ òun náà fẹnu ara ẹ̀ sọ pé òun náà òun jẹ́wọ́ àmọ́ òun ti ń dáwọ́ yẹn padà fáwọn kan. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé kò tí ì dáwọ́ yín padà fún yín. Ẹ̀yin tí P&P jẹ́ ní owó tẹ́ mọ̀ pé P&P ò dẹ̀ dáwọ́ yín padà fún yín because nǹkan tó sọ lórí láì ni pé òun ti ń dáwọ́ padà fáwọn kan. Ẹ kọ́ńtàtì Tóyìn Adégbìtẹ́ sórí 07087591502 WhatsApp only 07087591502 ẹ contact mi WhatsApp only pẹ̀lú evidence ni o èmi ò torí pé mi àtẹ̀yàn ń jà kí wọ́n máa bá a jà blankly èmi ò láìkí pàrọ̀ yẹn. Gbogbo àwọn tó lè ti ń ṣe show fún P&P gbogbo ẹ̀ ni mò ń wò èmi ò tí ì rí ibi téèyàn kan ti pè wọlé pé ó jẹ òun lówó tó dẹ̀ fún wa ní evidence tó ní tóun dẹ̀ come out pẹ̀lú fún ṣẹ̀ṣẹ̀ á nídìí yìí náà ṣẹ́rù báyìí ni. Ẹ̀yin tí P&P bá jẹ lówó ẹ contact mi mo ti pe nọ́mbà mi pẹ̀lú evidence mi ò ní ṣe nǹkan tí ò lẹ́rìí. Tóun bá tẹ̀ ti hùwà àìgbọ́n kọ́ọ̀dù ìbá paná yẹn ni mọ̀mọ́ tó ṣe gbòòrò. Tóun bá ti hùwà àìgbọ́n nígbà kan rí èmi ò ní bá hùwà àgọ̀
ẹ̀yin tí bí àbí bá jẹ lówó ẹ̀ contact mi Quadri pàmpamọ́ yẹn ó dà pé kékeré ṣó ti yẹ yín àbó ti sùn mí so ẹ contact mi ibi tá a ti ń rìn lọ ẹ̀yẹ́ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣì ń bọ̀ bẹ́ẹ̀ tá a bá rí evidence ibi tá a tún wá ń rìn lọ lórí Facebook mo tún wá rí tálákà Ọlọ́run táyé láwọn fẹ́ táwọn èèyàn láwọn fẹ́ sọ di olówó wọ́n láwọn fẹ́ kó máa tajà bí olówó wọ́n láwọn fẹ́ kó máa wọṣọ bí olówó wọ́n láwọn fẹ́ kó máa lo mọ́tò bí olówó ìyà ń jẹ ẹṣin ẹ ló mọ jóńjó ẹ gbọ́ ìyà ń jẹ ẹṣin ẹ ló mọ jóńjó ṣé ẹ mọ̀ pé abániwí ìwọ ni mo bá wí o ṣé o mọ̀ pé abániwí kò ní bá ní dá abánidá kò ní bá ní débẹ̀ abánidébẹ̀ kò ní bá ní gbé ẹ ṣe kúkú fi sílẹ̀ kẹjọ kó máa ṣayé ẹ lọ kẹyẹ fi ọ̀rọ̀ ẹ kẹyẹ fi count scores. kẹyẹ fọ̀rọ̀ ẹ count scores ẹ ṣe fílẹ̀ kẹjọ kó máa ṣe láìpẹ́ ẹ lọ lójú tí ń sìn ẹ̀yin á sọ pé ẹ̀ ń tún ayé ẹ̀ ṣe ni ẹ̀ dẹ̀ mọ̀ pé ẹ̀ ń bà láyé jẹ́ ni ẹ̀ ń bà láyé jẹ́ ni ẹ jẹ́ ká sì fìyẹn rẹ̀ síbẹ̀ now ṣe rí nílé ayé in general àwọn kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ kọjú ìjà sí láyé mo sọ ilé in general kì í ṣe orí Facebook nìkan kì í ṣorí social media nìkan nílé ayé àwọn kan wà tẹ́ ẹ̀ gbọ́dọ̀ kọjú ìjà sí bí àwọn tó bá jẹ́ ní owó ẹ̀ àwọn tó jáde tó jẹ́kú ẹ̀ ó gbọ́dọ̀ kọjú ìjà sí wọn wọ́n jẹ́ yálà ó gbowó lọ́wọ́ ẹ̀ ni yálà ó gbaṣọ lọ́wọ́ ẹ̀ ni yálà ó gba bàtà lọ́wọ́ ẹ̀ ni yálà ó gba gíláàsì lọ́wọ́ ẹ̀ ni ó gbọ́dọ̀ ṣe kéńtẹ̀ tó bá ṣe nǹkan tí ò dáa kàkà kó ṣe kéńtẹ̀ pè é sí kọ̀rọ̀ ó wá gbọ́ o kò gbọ́ o ìyẹn kù sí lọ́wọ́ because tó o bá fi lè bá irú ẹni bẹ́ẹ̀ jà ó ti di àfibisí olóore tí irú ẹni yẹn bá wá gbé ẹ ṣépè pẹ̀lú àgún ẹ̀ tó jẹ pẹ̀lú àgún ẹ̀ tó mu tí irú ẹni yẹn bá gbé ẹ ṣépè wàhálà èpè yẹn máa mú ẹ kí ló máa ń pè lépè ṣe rí èpè ní junior èpè òun ní junior àdàbí tó máa ń pè kan ní àdàbí òun ní senior ṣé wá rí bàbá wọn òun ní àdúrà ṣé ti rí bàbá wọn rè bàbá èpè bàbá àdàbí òun ní àdúrà mi ò lóògùn èmi ni mo sọ mi ìṣẹ̀lẹ̀ mi o èmi ò ń ṣoògùn gbogbo ẹni mo fi sọ àmọ́ mo ní bàbá tèmi jẹ́ òun rèé àdúrà bàbá èpè rèé kí ló wá ṣe ẹ̀yin spíkà orí Facebook yìí ẹ ti fi ojú kòkòrò ìjẹkújẹ àìnítẹ́lọ́rùn ẹ ti fi yẹ̀yẹ́ ara yín nǹkan tí ò tó nǹkan ẹ ti fi mẹ́sà ara yín ẹ bá mi invite Lizzy Anjorin ẹ bá mi jù sí ní bọ́ọ̀sì ẹ bá
ní invite ẹ̀ tó bá dé kó jókòó tí ó bá dẹ̀ sí bí ẹ ṣàwọn mi jù sí ní inbox ẹ̀. Ẹ̀yin speakers ní ẹ̀ lójútì ṣé onítíátà lẹ̀ rírí ni àbí celebrity lẹ̀ rírí ni tí gbogbo yín wá ń gbá clean tí kíṣì tẹ́ ń gbá tó wá padà tí ojú tì fún yín. Mo ní ṣọ́ní tíátà lẹ̀ rírí ni àbí celebrity lẹ̀ rírí ni àbí lẹ̀ bá sọ̀rọ̀ rí ni tẹ́ wá ń gbá kíṣì. Tẹ́ ẹ̀ yé ẹ̀yẹ ara yín tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yín donídọ̀tí. Náà kó tó di pé mo transfer mi lọ sábẹ́òkúta Lizzy Anjorin, Dorcas, Sọjí àti Esabod nìkan lọ́jọ́ bára wọn fà kó tó di pé mo stop show. Nígbà yẹn dẹ̀kẹ̀rẹ́ mo ṣe show kan fún Lizzy bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin. Mo ní Lizzy Esabod ò kì í ṣẹni tó lè bá jà nígbà yẹn. Mo nítorí pé kí ni Esabod ó jẹ́ Fáráwò ẹni Esabod ìgbà yẹn ni mo sọ̀tàn Fáráwò tí mo sọ̀tàn Mósè. Ìgbà yẹn ó dàbí mi ò ṣe show nípa Lizzy mọ́. Ìgbà tí wọ́n wá transfer mi lọ sókùn state mo wá rí oríṣiríṣi mo wá gbọ́ nínú show Lizzy Anjorin tí wọ́n ṣe show pẹ̀lú evidence pé bí mo ṣe fún lówó rẹ̀ iye tí mo fún lágbájá rẹ̀ iye tí mo fún tàbẹ̀dọ̀ rẹ̀ owó kí ló ń pè aago tí mo fún lágbájá rẹ̀ glasses tí mo fún tàbẹ̀dọ̀ rẹ̀ chain tí mo fún lágbájá rẹ̀ lágbájá lòun fẹ́ ra lẹ̀ lọ́wọ́ mo ṣàánú oríṣiríṣi bí mo ṣe wà yìí mo máa ń yètí kéèyàn jẹ pé èèyàn kéèyàn jáde èèyàn kéèyàn tún máa dojú ìjà kò yàn ìwà ìbàjẹ́ ni ìwà tí ò dá láwùjọ ni. Mo wá rí àwọn oríṣiríṣi speakers tó jáde fún Lizzy lẹ́yìn àwọn mẹ́ta àwọn mẹ́rin tí mo dárúkọ yẹn mo wá rí different speakers tó ń jáde ṣe show fún Lizzy tí kálukú ń sọ òbínú ẹ̀ ìmí máa bú. Tí Lizzy bá máa jáde tó máa fẹ́ speaker yẹn tó dẹ̀ jẹ́ gbajúgbajà speaker tàjọ wà lórí Facebook màá kàn máa gbọ́ àràbù ni mo kọ́kọ́ pé o. Ìgbà tí máa wo show Lizzy mo rí wípé Lizzy ṣe show ó dẹ̀ fi evidence múlẹ̀ pé torí nǹkan báyìí tí mo fún ó tún fẹ́ gba nǹkan báyìí ló ṣe ń bá mi jà pẹ̀lú evidence ó jẹ́ kó show mi lọ́wọ́ ó jẹ́ kó tún gbà mí tí fún gbogbo ẹ̀yin speakers tẹ́tí ṣe àtẹ́nù òun mo ṣe ní ṣé celebrity lẹ̀ rírí ni àbí kí la tún fẹ́ tàbí àbí gbajúgbajà òṣèré orí ìtàgé lẹ̀ rírí tẹ̀fí ń gbá kílíṣì yẹn wá di mẹ́ẹ̀sì sí yín lára kílíṣì yẹn wá fàdọ̀tí fún yín kílíṣì yẹn ò wá jẹ́ kẹ́ lẹ́nu ọ̀rọ̀ kílíṣì yẹn wá kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá yín. Tí ẹlẹ́ bá àkíyèsí Lizzy tó bá Lizzy jà tí Lizzy bá máa jáde ṣe show ara ni ẹ wá gbọ́ o torí glasses tó tọrọ lọ́wọ́ mi tí mo bóyá mo fún bóyá mi ò fún I don't know. Mo ń bọ̀ torí glasses tó tọrọ lọ́wọ́ mi tí mo fún ìdẹ̀yìn ó tún wá tọrọ lẹ̀ lọ́wọ́ mi tó mi ìfúnlátẹ̀ẹ́sọ̀ ló fi ń bá mi jà ó dẹ̀ máa gbé wá with proof ó jẹ́ ìyẹn kan show ó jẹ́ kójú tì mí ó jẹ́ kó show mi lọ́wọ́ ó jẹ́ kójú gbà mí tì fún ẹ̀yin speakers ẹ̀ ṣe rú ẹ̀. Tí mi bá tún máa jáde tó bá tún kú Lizzy màá tún rí Lizzy ó tún máa ṣe show pẹ̀lú proof pé ó ti pè mí ẹ wo miss call tó fi pè mí more than 15 miss call torí pé mi ìfún attention torí pé mi ìdálóhùn ló fi ń bá mi jà kí lè gbá clean sheet fún
kéèyàn ní tẹ́lọ́rùn o ṣéyàn lè mọ̀ lẹ́fẹ́ mọ̀ ní kí lè gbá kílíṣì fún. ẹ jẹ́ epo èèyàn ẹ jáde èèyàn ẹ jà ń kún ẹ tún wọ́n kojú ìjà sí ẹ rí bẹ́ẹ̀ yẹn borí ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là. ẹ jẹ́ epo èèyàn ẹ jáde èèyàn ẹ tún wọ́n ń dojú ìjà kò dáa kì í ṣe nǹkan tó dára kì í ṣe nǹkan tó bójú mu. kì í ṣe nǹkan tó bójú mu rárá. ṣé ẹ mọ̀ pé téèyàn bá jáde èèyàn téèyàn bá jẹ pé èèyàn téèyàn jẹ àgún èèyàn téèyàn tún fẹ́ tojú ẹ̀ mọ́lẹ̀ ẹ mọ̀ pé kò dání ọlọ́run wá gba ọ̀rọ̀ kúrò lẹ́nu yín nǹkan tẹ́ ẹ̀ mọ̀ màá jẹ́ kó lè yín lẹ́yìn ọlọ́run wá gba ọ̀rọ̀ tó máa ń dá kí ló ń pè ní ọ̀rọ̀ kì í ṣe wótòwótò lọ̀rọ̀ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ with proof àwọn ọ̀rọ̀ téèyàn máa mí kanlẹ̀ pé ọlọ́run wá gbà kúrò lẹ́nu yín ọlọ́run dẹ̀ gbé fún un débi pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Lizzy ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá gan ẹ lè sọ ẹ jẹ́ ká rí show wa ṣe stop flagging I don't know if it is our network ẹ jẹ́ ká enjoy show yìí tó bá jẹ́ network ní kí network gba ìtúsílẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé flagging yẹn stop flagging freedom of speech. ọlọ́run wá gba ọ̀rọ̀ kúrò lẹ́nu yín látara ìwà ìbàjẹ́ tẹ́ ẹ wù ẹni yóò wá tọrọ mọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Lizzy ó sàn jù ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá lọ abẹ́ẹ̀gbọ́ wọn ní ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Lizzy sí ẹ̀yin tẹ́ jẹ́ abẹ́ tẹ́ jẹ́ epo ẹ̀ tẹ́ tún bu ó sàn jù ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá lọ bẹ́ẹ̀ wọ́n sọ fún yín àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó ń sẹ́ẹ̀sì ju ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá lọ ṣé Lizzy ló sọ̀rọ̀ ni Lizzy kan ló sọ̀rọ̀ ọlọ́run ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín Lizzy kan ló sọ̀rọ̀ ọlọ́run ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ gbàgbé gbogbo kí dírámà tó wà láàrin òun àtìyàwó ẹ̀ ẹ jáde èèyàn ẹ jẹ́ pé èèyàn ẹ tún fẹ́ pa tiẹ̀ jẹ́ tún ní kókò kan níṣó wọ́n ṣerú ẹ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó fi nu ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá ó fi nà yín pa ojú gbà mí tì fún yín ọ̀rọ̀ òdù lẹ́nu yín because ọmọ tébù ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin tẹ́ gbé ebu yẹn ẹ má wọrí màá dùn yín sí kánà tí bá ṣe tán because mi fẹ́ kẹ́ distract mi tí bá ṣe ṣòfò màá dùn yín síbi tẹ́ ẹ deserve àti máa gbé nínú ọ̀dẹ̀lẹ̀ deserve àti máa gbé ẹ̀ máa yọjú látọjú window màá dùn yín síbẹ̀ tí bá ṣe ṣòfò tí bá ka comment yín máa wà distracted mi lè fẹ́ wà distract mi fẹ́ kẹ́ distract mi ṣó ti yẹ yín ẹ ṣe wèrè yín dáadáa tí bá ṣe ṣòfò màá dùn yín sí àyè yín ibi tó yẹ kẹ́ wà. Lizzy á ṣe ṣó ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ̀tẹ́jáde mo bá sọ̀rọ̀ tẹ́ tún bu á ṣe ṣó á tébù ọ̀rọ̀ yín báyìí á dẹ̀ tún tó lẹ́sẹẹsẹ pẹ̀lú sense á fi nà yín pa. Tẹ́ bá lè wo ẹ̀yin speakers tẹ́ lọ cliché mọ́ Lizzy yìí most of you diaspora lẹ́wà ebi wọ́n mú tẹ̀ ń wá ká ní Nàìjíríà lẹ́wà sí ni àní bóyá torí pé torí situation of our country bóyá nìyẹn fẹ́ bóyá owó ló ń wá lọ́dọ̀ Lizzy o bóyá owó akọ́mọ̀yàn ni o ẹni tó wà Naija tó yẹ kó máa sábẹ́ yìí tẹ wà ní diaspora ẹ̀yin tẹ wà bẹ̀rẹ̀ tún gbá kílíṣì
ẹ tún wá fẹ́ máa tujú ẹ̀ mọ́lẹ̀ ìwà ìbàjẹ́ ni kò dáa. Ìwà ìbàjẹ́ tó lè da ilẹ̀ tó ń bá ayé Yorùbá jẹ́ tó ń jà ọ̀ràn nílẹ̀ Yorùbá nìyẹn kò dẹ̀ dáa. Ẹ jẹ́ ká yé ya bíbí sólóore, ẹ jẹ́ ká yé ya abárámọ̀ọ́ré jẹ. Ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa sọ ọpọlọ wa kalẹ̀, ká máa ru ọ̀rọ̀ pé ṣé tí bá ṣe báyìí ṣó mú sẹ́ẹ̀sì wá, tí bá ṣe báyìí ṣó mọ́pọlọ wá, ṣé tí bá hùwà báyìí ṣó ta ní fún mi. Diaspora lẹwà ẹ̀ ń bá kílíṣì. Tọ́pẹ́ báwo ni kí tó gbàgbé mo ń bọ̀ lórí ọ̀rọ̀ Lizzy ẹ jẹ́ sáré sọ̀rọ̀ Tọ́pẹ́, mo ti rí kọ́mẹ̀ntì ẹ̀ sí kí tó gbàgbé. Kí tó lọ sórí ọ̀rọ̀ Lizzy, Tọ́pẹ́ Adé mo ti pè ẹ́ lánàá, mo ti bẹ́ẹ̀ sọ ní kọ̀rọ̀, so mo tún wá fẹ́ sọ ní gbangba. Sórí jẹ́sẹ̀ ọkọ̀ fún ẹ Tọ́pẹ́, mo ti bẹ́ẹ̀ sọ ní kọ̀kọ̀, mo tún fẹ́ sọ ní gbangba. Sórí Dorcas, mo ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ rí. Sọjí náà mo ti sọ̀rọ̀ ẹ̀ fún ẹ rí. Mo ní nígbà ọ̀rọ̀ Débú, àwọn méjèèjì yìí wọ́n dúró tì mí, wọ́n dúró fún mi. So ìjà tí Lizzy àti Dorcas ń jà, Tọ́pẹ́ Adé kò kún ẹ. Adult ni ẹ Tọ́pẹ́. You can choose to love anybody tó bá wù ẹ́ láti love. It's not my kò tiẹ̀ kàn mí rárá, kò sínú business mi. Kò kàn mí, kò lè kàn mí for life. Adult ni ẹ. Ìyàwó èèyàn kan ni ẹ. Ìyá èèyàn kan ni ẹ. Ẹ̀gbọ́n èèyàn kan ni ẹ. Tọ́pẹ́ Adé. Ìjà tí Lizzy àti Dorcas ń jà kò kún ẹ. Mo bẹ̀ ń torí Ọlọ́run, má kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bá mi. Kò kún ẹ. Tó bá love Lizzy, there are so many different updates tó lè ṣe fún Lizzy tó máa fi show love sí. But Dorcas, má bú Dorcas fún Lizzy. Mo ti sọ̀rọ̀ Dorcas àti ẹ̀sùnjẹ fún ẹ ní ìdẹ̀lẹ̀ gbàgbé for life. Nígbà tí Débú àwọn méjì ló dúró tì mí. Tọ́pẹ́ jẹ́ tún sọ fún yí ẹ, mi ì ní kó má gbèjẹ́ anybody tó bá like, anybody, any speaker tó bá like lọ gbèjẹ́, ṣùgbọ́n má fi èèyàn kan bú èèyàn kan. Reason tí mo ṣe sílẹ̀ ni pé tí wọ́n bá dárúkọ Tóyìn Adébìtẹ́ bó ṣe lọ, wọ́n á dárúkọ Tọ́pẹ́ Adé. Àwọn aláìríròrí mi, àwọn aláìnílàákàyè mi, wọ́n á ní bóyá pé Tóyìn Adébìtẹ́ ló ń wọ́n ẹ sí Dorcas, ọ̀ Tóyìn Adébìtẹ́ kọ́ ó mọ̀ pa bó ṣe update fún Dorcas. Tọ́pẹ́ a ti sọ lánàá, mo tún wá sọ ní gbangba. Ìjà Dorcas àti Lizzy or anybody on this Facebook, it's none of your business. Wọ́ọ́lá Ọlọ́run, wọ́ọ́lá tèmi, má dá sí. Tó bá dá sí, àwọn aláìní làákàyè, àwọn olóye níwọ̀nba ló máa mọ̀ pé you are an adult. Nǹkan tó bá mọ̀ ẹ́ ló lè ṣe lórí platform ẹ̀. But àwọn aláìní rònú, wọ́n á ní bóyá èmi ni mò ń push ẹ, or pé mo wà ní ẹ̀, please. Tọ́pẹ́ Adé, please. Ṣó ti yẹ? Má kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bá mi. Má ṣe nǹkan tí máa fi sọ ní online pé má jẹ́ kí n lọ sí láyé. Ṣó ti yẹ? Ṣó mọ̀ pé sísá Bukky Jesse sọ̀rọ̀ kan gbà kan yí pé Anthony ẹ má yẹ kí Tọ́pẹ́ ṣe live chat mọ́. Mo dẹ̀ sọ fún ẹ pé kó stop live chat. Pé tó bá yá ẹnu òní ká Tọ́pẹ́ mọ́. Mo dẹ̀ rí pé ó ti fẹ́ máa ṣẹlẹ̀ díẹ̀. So please, mi ì lè bójú ẹ jẹ́ torí anybody. I really appreciate you fún gbogbo effort tẹ lórí mi ò mú ẹrí náà. But ìfẹ́ náà ni. At the same time, tí o bá nífẹ̀ẹ́ èèyàn, má bú èèyàn kan fẹ́yàn kan. Ṣó ti yẹ? Fi Dorcas sílẹ̀, má update fún Dorcas. Ṣó ti yẹ? Torí mo sọ́rí Dorcas àti Sọjí wọ́n ti dúró tì mí rí.
so tí àwọ̀ bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ a máa fọpọlọ ṣe ni so kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ mo ṣe rí update àwọn comment ẹ̀ ń sì mo ṣe ní kí n yanjú ẹlẹ́kùn níbo ni mo sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ Lizzy tí mo sọ lọ àbí ọ̀rọ̀ Lizzy náà mo sọ lọ kí tó jump sórí ọ̀rọ̀ Tọ́pẹ́ so mo ṣe update kan fún Lizzy lánàá nípa kí ló ń pè ó sọ̀rọ̀ kan lórí show kan tó ṣe show yẹn ti pẹ́ díẹ̀ during the time tí mo wà lọ́dún state ó ṣe show kan ó wá sọ níbẹ̀ pé orí mi ò mọ̀ rí náà mo ń bọ̀ mo ń wá kíní yẹn lò ókè mo ti rí. Lizzy ṣe show kan mo máa play fún yín sí ó wá sọ ọ̀rọ̀ kan nínú show yẹn ó sọ statement kan Ọlọ́run tẹ́lẹ̀ kò sírù wàhálà tó lè dé bá ẹ ò ní fi ìṣẹ́jú kan fi Ọlọ́run sílẹ̀ àwọn wo làwọn ará Facebook lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run àwọn àwo ní èèyàn ẹ̀dá ọmọ ènìyàn lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ìgbà tó ti fi ẹjọyè bọ̀rọ̀gíní ọ̀ bọ̀rọ̀gíní àdónò bóyá bọ̀rọ̀gíní àdínì ìgbà yẹn ló kó bá tiẹ̀ mọ́ náà tẹ́lẹ̀ Lizzy Anjorin ìgbà yẹn ló yẹ kó ti mọ́ náà ìgbà tó ti fi ẹjọyè Islam yẹn tí bẹ̀rù Ọlọ́run ò bá sí lọ́kùn ẹ tẹ́lẹ̀ ìgbà yẹn ló yẹ kí bẹ̀rù Ọlọ́run ti wọnú ẹ. ṣó ti yẹ owó àpèjẹ pé tó bá pàdé Esabod. báwo ni sí náà mọ kí ló ń ṣe Ọlọ́run wàá máa bèèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ẹ̀ka ṣé ojú ọ̀dùn yìí ṣé ìwé mi lẹ́kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí wàá pàdé irúkọ ẹ̀mẹ̀ Esabod Bukky Jesse wàá sì máa sin náà ẹni tó kọ ẹ bá. Lizzy ní wàá bèèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò ṣojú ọ̀dùn yìí pé tó bá pàdé irú àwọn spíkà yẹn ò ní sí náà mọ́ Lizzy sórí ọ̀rọ̀ tó sọ yẹn ìwọ lè má kà á kún ó lè jẹ́ pé out of frustration wọ́n ṣe frustrate ẹ òun tó ò rí rí láyé ẹ ò rí kéèyàn àtàkì ẹ rí bí èèyàn bíi 13 sí 20 àtàkì tó rí yẹn ló fi ṣì sọ Lizzy ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ yẹn ò dáa ìdí tí àwa ṣe kọ́ọ̀tì bíbá yìí ni pé lójú àwọn fáǹsẹ̀ tó ti sọ̀rọ̀ yẹn ẹlòmíì ò mọ̀rọ̀ gbọ́ ẹlòmíì bílì pé anything tó bá jáde látẹnu ẹ òun ti ń gbọ́ fact ẹlòmíì bílì pé ó bá àpárọ̀ pé ìwọ ló ní gbogbo ilé tó wà ní gbogbo VIO ẹlòmíì bílì pé òótọ́ ló ń sọ ṣoget kódà kan ní mọ́tò mẹ́wàá ló ní ẹlòmíì bílì pé òótọ́ ló ń sọ lójú fà fún ọ̀rọ̀ tó sọ yẹn náà pé tí àwọn kan bá pàdé èèyàn bíi Esabod èèyàn bíi Bukky Jesse èèyàn bíi Kwame wọn ò ní sí náà mọ́ tó tírú àwọn ẹ̀bẹ́ yẹn bá dojú ìjà kò wọn ò ní sí náà mọ́ bàbá ńlá ọ̀rọ̀ ni àṣìbí ọ̀rọ̀ ni Lizzy ọ̀rọ̀ tó sọ́ńbẹ̀ yẹn ò ṣe mistake láàrin ìwà àti Ọlọ́run tó ṣẹ̀dá ẹ torí kò sẹ́ni tó lè gbèjà Ọlọ́run ṣùgbọ́n tẹ́yọ̀ bá sọ̀rọ̀ tó fẹ́ máa jẹ́ bí ọ̀rọ̀ tó máa mú àwọn èèyàn ṣìnà àwa máa wá sọ kí àwọn èèyàn kó má bàa ṣìnà. àbẹ́ẹ̀gbọ́ kò sí ẹ̀dá alààyè kankan tó máa lóun fẹ́ gbèjà Ọlọ́run ọba ṣùgbọ́n tá a bá rí àwọn ẹ̀dá alààyè ara wa tá a bá wá ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn lè mú àwọn ẹ̀dá alààyè ẹgbẹ́ ìṣìnà àwa máa wá ṣe correction òun ni correction táwa wá ń ṣe lẹ́yìn lórí statement tí Lizzy sọ pé òun á sọ fọ́lọ́run pé Ọlọ́run ṣojú dùn ẹni àbó orí nǹkan táwọn pípọ̀ yìí ṣe fún mi èèyàn kì í sanwó ẹ̀
kó yá lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ láàrin ìwà àtọlọ́run ẹ̀ tó ní nǹkan tó sọ yẹn àṣìsọ ni ọ̀dẹ̀ máa ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní ayé yìí ọlọ́run má jẹ́ ká ṣì sọ ọmọ ní ẹnu òrófó ní máa ń pò òrófó kọ́lọ́ má jẹ́ kẹ́nu wa ẹnu gbogbo wa kó má pa wá ọ̀rọ̀ tá à ń sọ nulẹ̀ ni ọ̀rọ̀ tá à ń sọ níbi iṣẹ́ ni ọ̀rọ̀ tá à ń sọ lórí social media ni ọ̀rọ̀ tá à ń sọ níbikíbi ni kọ́lọ̀ má jẹ́ ká ṣì sọ especially àwọn tá a tún fi ń ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kọ́lọ̀ má jẹ́ ṣì sọ kọ́lọ̀ kó máa gbẹnu wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn má sọ orú ẹ̀ mọ́ pé tó bá pàdé àwọn nǹkan ò ní mọ lọ́mọ má ẹ̀ fà sọ orú ẹ̀ lọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́mi àti yín máa sọ tá a máa fi kò bínú ọlọ́run àní bá wọn sọ lágbára ọlọ́run tá a bá lè ti ṣèṣì sọ́rí kọ́lọ́ má ṣàforí ẹ̀ṣẹ̀ wa jì wá. àwọn tó ṣiṣẹ́ ju ẹ lọ nísì àwọn tó ṣe làkàlàkà ju ẹ lọ wọn ì tí ì ralẹ̀ débi pé wọ́n máa kọ́lé Lizzy Anjorin tó ní èèyàn máa gbàgbé ọlọ́run àwọn tó ń ṣiṣẹ́ lójú méjèèjì jù ẹ lọ tó rọ́ọ̀sù jù ẹ lọ wọn ì tí ì ralẹ̀ débi pé wọ́n máa kọ́lé ọmọ sọ̀rọ̀ kan wá níṣẹ́ kan lówó ìmọ̀ kan ní ṣúbì aláwọ̀ tó ń ṣiṣẹ́ jù ẹ lọ rí pé mo tún rìpítì ẹ̀ wọn ì tí ì ralẹ̀ débi pé wọ́n máa kọ́lé tó mọ̀ àwọn bísíǹsì jù ẹ lọ Lizzy ó máa ralẹ̀ ó máa kọ́lé ọlọ́run mà ló ń jẹ́ gbà yẹn ó máa túra mọ́tò ṣèbọn ọlọ́run yìí náà ló ń jẹ àbọ́lé èṣù ni ó tún lọ́kọ èbọn ọlọ́run ló ń jẹ ó tún ọlọ́run wá fẹ́ lọ́mọ alálùbáríkà ó tún bímọ ṣèbọn ọlọ́run ló ń jẹ ó wá rí fìrífìrí orí fìrífìrí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ó wá sọ fún àwọn fáǹsì ẹ pé wọ́n rí fìrífìrí orí Facebook lásán orí fìrífìrí ó wá sọ fún àwọn fáǹsì ẹ pé tí ọba pàdé èèyàn bíi Esabod bíi Bukky Jesse bí èèyàn bíi Kwame tó bá kọlù ẹ wàá gbàgbé Ọlọ́run Lizzy ta ni Esabod níwájú Ọlọ́run ọba ta ni Bukky Jesse níwájú Ọlọ́run ọba ta ni Kwame níwájú Ọlọ́run ọba ta ni àwọn tá à ń sọ̀rọ̀ yìí níwájú Ọlọ́run ọba ta ni ìwọ gbogbo níwájú Ọlọ́run ọba tó wá lọ torí èèyàn tó tún pè mí tó wá lọ torí èèyàn ó gbàgbé Ọlọ́run. Kí lójú òrírí tójú ẹ wá rí tó wá tí ara yẹn sọ statement yẹn ó mọ̀ pé ó fi mislead ọ̀pọ̀lọpọ̀ òun làwọn ṣe wá ṣe correction èèyàn kì í fọlọ́run sílẹ̀ nígbàkúgbà mélòó ló tí ì rí kí ló tí ì ṣẹlẹ̀ sí ẹ Ọlọ́run má jẹ́ kó mọ́ máa kú mọ́ wa lọ́wọ́ àgbẹ́kẹ̀lé wa Ọlọ́run má jẹ́ ojú òfò ilé tá à ń gbé Ọlọ́run má jẹ́ jóná mọ́ wa lórí àárọ̀ ìlọ́nílé kan jóná káwọn yẹn wá torí ẹ̀ kán ní sójú Ọlọ́run fọ́ ni fìrífìrí ayé mélòó ló tí ì rí tó fi pèdè yẹn pé sójú ju Ọlọ́run má máa sanwó ẹ̀ mọ́ ihun tí ojú àwọn àrírí lórí Facebook ojú èmi yìí lórí ọ̀rọ̀ Gébú ohun tójú èmi yìí rí lórí Facebook yìí lórí ọ̀rọ̀ Gébú bó ṣe láwọn spíkà kan dìde sí ẹ gbogbo spíkà ló dìde sí èmi náà gbọ́ ọ̀rọ̀ Gébú gbogbo spíkà ló gbọ́ against mi gbọ́ ọ̀rọ̀ Gébú yàtọ̀ sí Dorcas àti Sọjí tí mi ò dẹ̀ kí ń ṣe ẹ̀sọ́ mo máa ń sọ so many times tí ọ̀rọ̀ bá ti gbabẹ̀ because tọ́rọ̀ ibi tọ́rọ̀ bá gbà la máa gbà àsìkò tọ́rọ̀ bá gbabẹ̀ àwọn tó bá yẹ ká dárúkọ lásìkò yẹn a máa dárúkọ wọn
pọ̀ lé lórí bẹ́ẹ̀ ni so many speakers pọ̀ lé mi náà lórí nígbà ọ̀rọ̀ gébù except àwọn méjì tí mo dárúkọ yìí yàtọ̀ sáwọn méjì yẹn. mo dẹ̀ jẹ́ ìdí ayé mò ń fèsì kálukú bọ́lá ṣe fún mi lágbára mi nígbà yẹn náà Ramadan tún wọlé wá tí Ramadan bá dẹ̀ ti wọlé wá èmi ò kì í ṣe ṣóò kò sí bó ṣe lè fún mi tó mi ní tẹ́ lóhùn fún Ramadan. ìgbà Ramadan ọlọ́run wá lọ dọ́kàs àti sọjí ọlọ́run fi wọ́n ṣe gàrí tíra ọlọ́run jẹ́ káwọn yẹn máa tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ pé ẹni yìí kọ́ kò jalè oore lẹ́ni yìí ṣe báyìí lọ́rọ̀ yìí ṣe náà báyìí lọ́rọ̀ yìí ṣe náà kò sí nǹkan tí wọ́n ṣe fẹ́ mi nígbà ní Ramadan tí mi lè jáde ṣe ṣó kò sí nǹkan tí gbogbo spíkà ò ṣe fẹ́ mi. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.